sì gbìyànjú kelebu májà ó sì fún yàn 50 million ó fún yàn 15 million nínú látọ̀dún tí mo ti ń wa ọ̀gá mi wọ́n sọ pé tó Túndé Ìbàdàn mo bọ̀ ní nǹkan báyìí rí látọ̀dún mo ti ń wá àwọn tẹ́gbẹ́ mi wò ti ẹ̀mí wọn kò bọ̀ mọ́ mi lọ́wọ́ kí wọ́n sọ pé tó Túndé Ìbàdàn mo bọ̀ lè irọ́ ni wọ́n fún mi àfi kí wọ́n wá sí Nàìjíríà kí wọ́n ní àwọn awolé àwọn wá sọ́fíìsì àwọn wá sí kinní kan wọn ò ṣe yún fún mi rí àfi kí wọ́n ra kinní kan báyìí tí kinní inú sìgá kinní pépà wáìtì inú sìgá tó máa fi ń wé tó ẹgbẹ́ léèsì báyìí náà máa fi ń wé òun náà báyìí tí máa ń yí lẹ́nu báyìí tó ní kinní kan ajá gbóná àbí kinní pé ọ̀dọ̀gì àbí kinní ti ẹ̀ pé gan-an ọ̀dà dòsì kò sí wàhálà yín lè mọ̀ wà yín pàǹjọ́ kan yàn ọ̀gá mi orí gbogbo wà burúkú tẹ́tí ẹ̀ mọ́ wù ọ̀dà àdó burúkú. Yes, hello. Ọmọ ẹlẹ́yin. Bóò ni. Ṣé àdúgbò ìníwọ̀ náà ń gbé ni? Bẹ́ẹ̀ni sá. Ọ̀ká ìlà sórí bó ṣe ń wò mí mo fẹ́ bọ́ ọ̀rẹ́ yín ni o bọ̀ sórí bó ṣe ń wò mí yìí èmi náà ń pè ní Túndé Ìbàdàn ṣùgbọ́n bó ṣe ń wò mí mo kàn wò pé bó ṣe wà bó ṣe ń tẹ èyí kò dáa ló wà ń ta ẹyin mo nífẹ̀ẹ́ rẹ bó ṣe wà jí kí n máa tọ́jú rẹ bó ṣe ń wè kọ́kọ́rọ́ mọ́tò tó ń wò lọ́wọ́ mi èmi mo ní o kọ́kọ́rọ́ tó ń wò lọ́wọ́ mi mo ní o ọkọ̀ tó ń wè eléyìí mo kàn máa ń fi gbàtẹ́gùn is fresh air mọ́tò mo kàn ń fi eléyìí gbafẹ́ lásán ni kí n máa tọ́jú rẹ kò yẹ kó máa tẹ ẹyin bó ṣe wà yìí. Kí wàá lọ yẹ kí n máa tà? Kí ló lè tà wà ló lè máa dalẹ̀ ó lè máa dalẹ̀ kódà ó lè máa ta mọ́tò gan pẹ̀lú kò sí tó lè máa ta kí ló wà ń bẹ̀ mo jí mo tọ́jú rẹ̀ inú mọ̀ ní èmi Túndé Ìbàdàn mo ṣe wò mí ọkọ̀ tí mo ní pọ̀ débi pé ilé ìmọ̀kàn máa ń gbélé ìwá síta pé kí n kàn fi ṣe fàájì lásán mo kàn fi gba fẹ́rẹ́ ní tí ì ṣe fẹ́ sí ẹ mọ́tò lélẹ̀. What's happening there? Ọ̀gá ṣé o tún ti ń harass ọmọ yẹn ni? Mr. Man, go inside. Ọ̀gá ara Túndé wọnú mọ́tò yẹn. Okay sir sáà tí ń lọ náà. Mo ní mọ́tò ni. Ó tún parọ́ mọ́ mi ṣé mo sọ pé mo ní mọ́tò mo ní èmi mo ní kọ́kọ́rọ́ gbogbo èèyàn ẹ̀dá mi ẹ̀dá pẹ̀lú. Àti mo ti ráǹkà rọrùn rẹ mo ti mọ̀ pé ò rí jáde. Gentle lady, just leave him. Ọ̀gá driver mi enter into the car. Ọ̀gá ká máa lọ àgbẹ̀. Let's go. Wọnú mọ́tò, my friend. How is it to you? Young girl, how are you? You are so beautiful. Thank you. You are too beautiful for this. You don't okay, why? I'm just using this one to sponsor myself. I don't have money and that. Yeah, I'm 200 level student. Oh, sorry about that. That's serious. My friend, that's serious. Are you ready to further more? Sure, I'm still in 200 level, sir. 200 level. Wow. Okay, I will help you. Ọ̀gá ojú ti rọ̀. Fún mi ní card mi bẹ́ẹ̀. Fún mi ní card mi bẹ́ẹ̀. That's my contact. Please call me. Okay? I will help you. Start the car, let's go. Only fake life, driver like that. Ọ̀gá lẹ́sẹ̀ ń wò mí aláìgbẹ̀ngbẹ́ mi. Kí ló ṣe ẹ́? Ọ̀gá mo jẹ ẹ̀wà kan láàárọ̀ ìgbẹ̀ngbẹ́ mi mò ń bọ̀ sẹ́ gbọ́. Ọ̀gá ẹgbẹ́ dè mò ń bọ̀ mo fẹ́ sáré yàgbẹ́. Ọ̀gá mo dé tán nísìn. Má pẹ́ o. Ọ̀gá mo dé tán. Ọmọ ìbọn mọ́ mi lọ́wọ́. Mo mọ̀ pé tí màá pàdé ẹ̀ lójú ayé màá pàdé ẹ̀ lójú àlà. My eyes on you. Ọ̀gá. Ọ̀gá ìyàgbẹ́ mọ́. Túndé. Oh yeah, please let's go, please. Ọ̀gá ẹja máa lọ. Hello, mo ti wá inspect building yẹn. Báwo ni? Rán mi létí orúkọ yẹn náà. Fọláṣadé. Oh, Afọláṣadé.
We should find out lórúkọ ẹ ṣe fine. In fact, but dúró last time tí mo rí ẹ yẹn, mo rí pé òun hàn kẹ́yìn. Kí ló sún ẹ dé stage yẹn as beautiful as you are? Mo ti sọ fún yín. Ikú ló mú ẹja kákò, kò sí ẹ̀pà, kò sí anybody. Mom àti popsi mi mo ti lose. That is why I'm trying to survive on my own. Sorry about that. Sorry. Thank you. Bí fi dá ẹ lójú pé helper ti wá wájú ẹ báyìí. Ọlọ́run ti rán mi sí ẹ. You know, everything works together for good. Ọlọ́run ló ṣe bí a ṣe pàdé. Orí tó bá máa gbé ni, á gbé ni pàdé aláwòrè. Okay, sir. Be at peace. I'm here for you. Màá ṣe anything fún ẹ. I mean, anything. Thank you, sir. O ti fine ju kó máa tẹ̀lé driver nìyẹn kiri. You are too beautiful for that. I do appreciate it. Ẹ bá lè ṣe inú mi máa dùn. Afọláṣadé, máa tọ́jú ẹ. Máa tọ́jú ẹ. Afọláṣadé. Oh, fine. You are too beautiful. Thank you. Àmú dẹ̀ fẹ́ jẹ́ kí àjọ. Ọwọ́ mi ń gbin lára ni. No. Máa farabalẹ̀. Ó fine gan-an. Wọ́n náà yìí náà. Wọ́n náà wò ó bó ṣe fine. Ṣé. Ẹ jọ sá mi wà comfortable. Afọláṣadé, máa tọ́jú ẹ. In fact, you based in Nigeria. Mo nílé Nigeria. Mo nílé l'Amẹ́ríkà. Last time tá a ríra, ara àwọn ilé mi property mi mo wá inspect. In fact, bó ṣe wà yìí, ó lè má bá mi ṣe inspection yẹn tó bá wà Nigeria nígbà. Kàn wá láti wá jayé díẹ̀ ní Nigeria ni máa padà. We fly together. Ìwọ kan ṣe tèmi. Afọláṣadé, mo fẹ́ kó name price ẹ̀. Name your price. Kò ń ṣe ọ̀rọ̀ owó. I haven't done this thing before. Kò ṣe kí ni rí. I haven't done it before. Explain better. You understand? I'm still a virgin, sir. Afọláṣadé. Sir? Are you a virgin? Yes, sir. Pẹ̀lú bó ṣe tó yìí tí gbogbo ẹ̀ iwájú àtẹ̀yìn virgin ní generation tá a wà yìí. I'm still a virgin. There's a promise ara mi ọkùnrin tí èmi àti ẹ bá máa ṣe anything. Òun ló máa fẹ́ mi sílẹ̀. Mi ò dẹ̀ ṣe virgin rí o. Okay, Afọláṣadé. Èmi fẹ́ fẹ́ ẹ ní. Mo fẹ́ fẹ́ ẹ tán. In fact, can imagine gbogbo picture ẹ ti wà nínú ilé already. Ìwọ ló ní ilé. In fact, ìmọ̀ ẹ̀ máa lọ bẹ prepare lẹ́yìn sí. I love you. People like you are made for me, not my driver. Kí ló fẹ́ fi driver mi ṣe? I paid him. Ẹ jẹ́ kó dìgbà yẹn náà. Afọláṣadé, tí mo ṣe wà yìí mi ò ń parọ́. Ojú kan dẹ̀ ládá mi máa ní. Tí n bá ti fẹ́ ẹ, mo ti fẹ́ ẹ nìyẹn. Look at me, I'm handsome. I'm meant for you. Afọláṣadé, okay. Máa fún ẹ 3 million. It's not about the money. I appreciate helping you because life without help is very hard. I share both. It's not about money. Oh, sure, who appreciates. Afọláṣadé. You mọ̀ pé ẹ̀yin ló tà. 3 million is not a small money, it's a huge money. Ṣé o ti kà á rí ṣá? Owó ńlá mà ní Afọláṣadé. Máa tọ́jú ẹ. Yàtọ̀ sí pé màá fún ẹ lówó, iyì wà ńbẹ̀. Màá máa gbé ẹ káàkiri ní Afọláṣadé. Okay, màá fún ẹ 5 million. 5 million? Yes. 5 million naira ò máa ń ṣọmọdé owó. Ọwọ́ bá kó tiẹ̀ gbà fún mi kí n débẹ̀ lẹ́ẹ̀kan. 5 million náà bọ̀. Màá fún 5 million. Màá fún 5 million Afọláṣadé. Jẹ́ ká bẹ̀rẹ̀ láti nígbà náà. Màá fún ẹ. Wà á gbádùn mi Afọláṣadé. Wà á gbádùn mi. Afọláṣadé. I know you are hurt. Well, it's because it's your first time.
It's coming your visits. 56. 95. 96. 95, 20. You, Afolashade, and Masha. Sense. So, you go in there, freshen up, take care of yourself. Okay? Afolashade, mind you, mi ò fẹ́ ọmọ. Okay? Mi ò fẹ́ ọmọ. Mi ò ṣe kí ni? Mi ò fẹ́ ọmọ. Take care of yourself. Àmọ́ kí ló táwọn èèyàn burúkú tó báyìí kí ló jẹ́ pé ẹlòmíì máa ń fẹ́ kéèyàn ó ga ṣùgbọ́n kí èèyàn fẹ́ kí ga ju ibi tí ó bá fẹ́ kó ga dé lọ kí ló jẹ́ pé àwọn èèyàn wọn ò fẹ́ kí ẹlòmíì tó àwọn àti pé kí gan ló tiẹ̀ tó wá ṣẹlẹ̀ gan tó yẹ pé nǹkan tí ó bá yẹ kí àwọn èèyàn ṣe fún yàn wọn èèyàn lè ṣe nígbà tí mo sọ pé ọmọ ń wù mí tí mo ní mo fẹ́ fẹ́ ọ̀gá mi sì fi ògbójó fi gbà lọ́wọ́ mi lọ́mọ tó gbé fún ara mi mo rí kòrókòrò fún ara mi èmi mo rí fún ara mi o mo sì mọ̀ pé ọ̀gá mi ò ní nǹkan kan fi ṣe wọ́n á fọgbọ́ ọgbọ́n wọ́n fi gbà lọ́wọ́ mi ọmọ náà wọ́n á fèmí sakọ mò ń gbọ́ bọ́gà ṣe ń nà tí wà náà wù yẹn tí wà ní ọ̀gá mi wù wọn ò lọ́mọ yẹn fẹ́ o wọ́n á fọgbọ́ ọgbọ́n wọ́n fi gbà lọ́wọ́ mi káàtì ẹ̀ ni mo wá ní kí n wò nínú ọlá ńlá mi kí nǹkan fi pé kí n gba nǹkan ọmọkùnrin wọn kí n fi dá wọn lọ́lá sí mo jẹ̀bi kó mọ̀ tiẹ̀ rọ́mọ bí rárá sí mo jẹ̀bi lọ́mọ tí mo ti ronú mo ṣe rí jọ́nà báyìí mo ti rí báyìí mo ti rí pé ọmọ tí mo lálàá rí lójú àlá mi rè pé mo ṣe wẹ́dì pẹ̀lú ẹ̀ tí mo ti fọkàn sí irú ilé nísìnyí báyìí mo ti ní yóò ní yàrá tèmi náà ní yàrá tèmi náà tẹ́wọ́n yóò ní yàrá tèmi náà ní tèmi náà ọ̀gá sì fọgbọ́gbọ́n wọ́n fi gbà lọ́wọ́ mi wọn ò lọ́mọ ń fẹ́ wọn gbà pátá ń di ọmọ kò sí wàhálà ẹni tó bá ní kíláàsì òun náà la máa ṣe hàn ọ̀gá àfi tí ìbá ṣe pọ̀ ọmọ Ìbàdàn ní mí lókù ní tí ì ṣe fún yín. Afọláṣadé ẹ kú ọjọ́ mẹ́ta mo ti ń béèrè yín láti bí ọjọ́ mélòó kan báyìí ẹ̀ sí nílé kí ló dé ṣé kò sí. ẹ wọ má bínú mo busy with one or two things. àwọn oníbòwá dẹ̀ sọ wípé tí ń páàkì díẹ̀díẹ̀. òótọ́ ni ìṣòro mo ṣe gẹ̀ẹ́sì apartment kan sí ní abẹ́yìn pípa. kò dáa nǹkan tẹ̀ ṣe ò dáa ẹ̀dẹ̀ mọ́ padà wà láti ilẹ̀ ní kẹ́ má lè sọ nǹkan kan fún mi. ẹ má bínú ó wà ní impromptu ni mo ti wò pé tí n bá débi tí mo lọ máa mẹ́sàgì yín. kò sí wàhálà ẹ ṣáà ní nọ́mbà mi ẹ pè mí o ṣe ti gbọ́ ó dàbọ̀ ẹ mẹ́sàgì mi o ó dàbọ̀ ó dàbọ̀ o safe journey o. Okay. ṣé o rí Túndé jọ o máa ní láti speed up because mi gbọ́dọ̀ miss flight mi ní airport àti late already mo gbọ́dọ̀ tètè dé airport mo gbọ́dọ̀ miss flight mi and my wife ó ti prepare a lot for me and I cannot wait to see her please you have to speed up. mo ti gbọ́ àmọ́ ojú ń ro mí. kí ló ṣe é màá mísì kíní tó máa tẹ́ wọ́n fi léèsì tó máa fi wé màá mísì ìtẹ́ máa rà fún mi ní ẹ̀ màá mísì ẹ̀ náà ni. omi pé ṣàwámà. tó máa ń lájà gbóná nù.
hot dog. Tunde Ibadan, ó ti funny jù. Don't worry. Wo, màá wá sanwó ọdún kan. Irọ́ ni o. Wàá lọ máa gba anytime tó bá ti wá. Ní ọ̀gá wàhálà èmi yóò ní borí sọ́gbọ́n. Ọjà ètè máa lọ. Wàhálà bẹ́ẹ̀ sì wáyé, màá tọ́jú lédè yìí débi wípé gbogbo inú lè máa tún ọgbẹ́. Èmi nìkan kò sí nǹkan tí mi ì lè ṣe. Mo trust ẹ. Bọ̀ má ṣe jura ẹ lọ o. Kò sí wàhálà lọ́dún. Àǹtí Fọláṣadé ṣó dé dá ṣó dá ẹ má rí ẹ sọ fún wa ẹ dè mọ bá ṣe jọ jẹ. Ẹ má kò bínú wedding yẹn wà ní from soon ẹ má bínú. Ok ajẹ́ pé tí n bá rí yín níjẹta ẹ ní júwe ṣọ́ọ̀bù yín fún mi tẹ́lẹ̀ promise mi pé máa pè mí jọ́ kìíní àná tẹ́ ń kókó lé wa. Kò pẹ́ tí mo fi change phone mi. Kò sí wàhálà ọkọ yín kọ́. Ọkọ mi wà but ará abroad ni kò gbé Naija. Wow, ará abroad. Báyìí dúpẹ́. So ojú yín wá ń dùn kí ló dé? Àbí àti Fọláṣadé àbí yìí náà content ẹ̀yin. Lóun máa ṣe ń wo. Thank you. Ẹ ṣé bí. Àmọ́ mo bá yín yọ̀ mo bá yín dúpẹ́ o. Thank you. Ọlọ́run ò kúṣẹ́ o. Ẹ ṣé gan. Ẹ kú àtẹ̀wé wa. Tí tẹ wá fi gbogbo ṣọ́ọ̀bù yín káṣọ ọkùnrin jọ yìí. No, mo ń taṣọ obìnrin, aṣọ obìnrin náà wà. Aṣọ obìnrin mo fẹ́ yín lówó tí ń fi ra o. Ẹ̀bùn mi ni o. Ẹ pẹ̀lẹ́. Àsọ̀kalẹ̀ ayọ̀. Àmín. Ẹ máa like ra nẹ̀kì yìí. Mo máa like ra nẹ̀kì gan. Máa like ẹ̀ gan dáadáa. Tó sọ wá jẹ́ wine. Ẹ máa like ẹ̀. Ẹ ṣe àti Fọláṣadé. Mr. Tokunbo, nínú iṣẹ́ ara tí mo ṣe fún yín, amúmiri wípé ẹ lè bímọ. Afa, ẹ má ṣe ayé mi, ẹ má wulẹ̀ ṣe kankan. Bẹ́ẹ̀ni fún ẹ̀yin ẹ̀fẹ̀ ní ara ń sọ pé yóò fọ́mọ. Mi sọ nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀. Yóò rẹ̀ ti gbàgbé ilé parọ́ fún mi, wàláhì tàláhì súnmọ́ bí láì ẹ lè bímọ. Lórí fún ẹ̀yin lè fẹ́ ní ara ń sọ pé ẹ fẹ́ ọmọ. Ẹ kọ́ ẹlẹ́yin ò fẹ́ ọmọ. Sẹ́yìn ò mọ̀ pé àṣẹ ń bẹ nínú ahọ́n, àṣẹ ń bẹ nínú ọ̀rọ̀, àṣẹ ń bẹ nínú ẹni. Bẹ́ẹ̀ lẹ̀ ń ran iṣẹ́ ọlọ́dẹ̀ kìí dàdọ̀ tẹ̀ ń sọ. Ẹ lè bímọ. Àfà, ibo mo ti sọ mí sọ bẹ́ẹ̀. Ọjọ́ pẹ́ àṣìwèrè èèyàn gbàgbé. Ọmọdé bùwókù, ó bojú wẹ̀yìn, òjò kọ́ ni wíwéré ń pa ni. Ẹ̀yin lè ti gbàgbé àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ sọ jáde ń jọ̀kì ní àná wípé ẹ̀yin ò fẹ́ ọmọ, ẹ tún sọ ẹ tún ní ẹ fẹ́ ọmọ, ẹ tún sọ lẹ́ẹ̀kẹta ẹ ní ẹ fẹ́ ọmọ, ọ̀rọ̀ náà ní sẹ́lẹ̀ yìí. Àṣẹ ń bẹ ní ọ̀rọ̀ fa ọ̀rọ̀ ẹni àṣẹ ń bẹ lórí àná nítorí ọ̀rọ̀ sì yẹ ká máa sọ dáadáa síra wa ìwà lẹ́yìn ò fẹ́ ọmọ. Àfà àbí. Afọláṣadé, mind you, mi ò fẹ́ ọmọ. Ok? Mi ò fẹ́ ọmọ. Mi ò ṣe kí ni? Mi ò fẹ́ ọmọ. Àfà mo sanwó ẹ, mo dẹ̀ sọ fún pé mi ò fẹ́ ọmọ náà ni. Mo sanwó ẹ. Ẹ sanwó ẹ. Ọ̀rọ̀ ẹnu lásán ni. Ọ̀rọ̀ ẹnu lásán. Àìmọ̀kànmọ̀kàn dáyìí láàmú ọ̀rọ̀ ẹnu lásán. Àbẹ́ ẹ̀mọ́ gbà fáì. Ọ̀rọ̀ ẹnu lásán. Ṣé wọ́n ní ìgbàgbọ́ ni? Bíbélì ìyún ìwé àwọn ẹlẹ́sìn kejì. Òun gan sọ wípé àwọn ènìyàn mi ń ṣègbé nítorí wọn ò ní ìmọ̀. Àìnímọ̀ yìí ni ọ̀rọ̀ ẹnu lásán ni. Ọ̀rọ̀ ẹnu lásán ni. Ẹ sì fi ọgbọ́n láàrin èmi àti yín. Ọgbọ́n náà ti gba pátá ìjọba. Ẹ̀tọ́ gba pátá ìjọba.
Àfà. Ẹ tó lẹ́nu pápátá jẹ mọ́. Àfà. Ọdún náà ti pé àfà. Mo fún lówó àfà. Yóò pẹ́. Yóò pẹ́. Ẹ wá ń parọ́ fọmọ ọlọ́mọ ẹ̀ parọ́ ètò àbúrò ayé ní. Òun dá ilé ìṣẹ́ lẹ́yìn ó ṣe. Kó lè ha kọ̀ wọ́n láta àná mọ́ rẹ̀. Ẹ sọ òdodo. Ẹ sọ òdodo. Kó dà kókò wọ́n fún wọn. Àfà. Ọ̀rọ̀ ti dílé báyìí. Ẹ má jẹ́ káyé mi bàjẹ́ àfà. Ọmọ ní ọ̀dọ́ ọmọ láyé. Yín ń ṣe dandan, ẹ lè fọmọ́lẹ̀. Ẹni wáyé tó bímọ ọmọ ní ó sí, ẹni tí ó sì bí ọmọ ní ó sí o. Ọmọ pẹ́sọ̀ náà. Ayé mi. Àfà, ìyàwó mi ò tí ì bímọ, ìyàwó tí mo fẹ́ ní ṣùgbọ́n kà kò tí ì bímọ. Àwọn ẹbí lè ti wà lóhùn wa ká bímọ. Sẹ́yìn wá sọ fáwọn ẹbí nípa ẹ̀yìn tí sọ́pẹ̀ ẹ̀ fẹ́ ọmọ. Ṣé sọ fáwọn ẹbí nípa ẹ̀yìn tí sọ́pẹ̀ ẹ̀ fẹ́ ọmọ. Ó yẹ fún àyìnlẹ̀ fẹ́ràn ara yín sọ. Kò ṣeé sọ àfà. Kò lè ṣeé sọ. Ayé mi. Kò lè ṣeé sọ. Ẹ wo, ẹ jẹ́ n sọ fún yín. Ọ̀nà àbáyọ kan ṣoṣo tẹ́ fi lè rà nígbà lọ́dọ̀ Ọlọ́run ọba Allah òun ni kí ẹ pọ́ ọmọbìnrin náà kàn. Nítorí nǹkan tẹ́ ẹ ṣe ń jọ́kì ní àná ẹ má jẹ́ parọ́ fún yóò dọmọ. Bẹ́ẹ̀ ni àfà. ọmọ náà sì wà láyé díìsì. Tí ẹ bá gbọ́ ọwọ́ ọmọbìnrin náà lọ tẹ́ ẹ sì gba ọmọ náà tẹ́ ẹ sì gba ìyá náà gẹ́gẹ́ bí ìyàwó yín wàláì ẹ bímọ wàláì tàláì súnmọ́ bí láì ẹ bímọ. Àwọn aláìsẹ̀ yìí Mr. Tokunbo ẹ gbàgbé ń pọ ọmọ bíbí ìdọ́jọ́ mi ọjọ́ rẹ̀. Ṣó dẹ̀ dá yín lójú àfà? Mo ní ọmọ láyé báyìí. Ẹ lọ ṣèwádìí kẹ́ ẹ wá padà wá nígbà bá ṣèwádìí tán kẹ́ ẹ jẹ́ ẹ mọ̀. Dá mi lójú fa. Dá mi lójú fa. Bí account number yẹn náà ni àbí? Òun náà láti ń lò. Gbọ́dọ̀ máa tọ́jú yẹn. Ẹ ṣé gan àfà. Máa kàn sí ẹ ṣé gan. Ẹ wà lọ o. Kò sí wàhálà. Ó ṣe kókó ṣe pàtàkì o. Kò sí wàhálà. Ẹ ṣé gan. Ẹ jọlọmọ láyé bẹ. Wọ́n ní mo lọ́mọ ń ta. Ìyàwó tí a dẹ̀ fẹ́ sí Amẹ́ríkà ni ò bímọ báyìí. Ibo mo wá fẹ́ wá Fọláṣadé àtọmọ sí báyìí. Ọlọ́run. Mo ti fọwọ́ ara mi fa nǹkan tí ò yẹ kí n fọwọ́ ara mi fa. Ìwọ Ọlọ́run máa ṣàánú fún mi. Máa ṣàánú fún mi. Ṣàánú fún mi Ọlọ́run. Afọláṣadé. Afọláṣadé. Ọlọ́run jọ̀ọ́ ṣàánú fún mi. Kí ló fẹ́? Kí gangan ló fẹ́ torí ọ̀rọ̀ òye mi? Ilé tó ní mi lára gbogbo tó sọ látàárọ̀ kò ń sọ̀rọ̀ ti tèmi rárá. Ìta gangan lójúwèé bíbá yìí fún ọ. Afọláṣadé. Kí ló ṣẹlẹ̀? Lóòótọ́ mo mọ̀ pé mo ti ṣẹ̀. So ó mọ àbí? Mo mọ̀ pé mo ṣẹ̀ lẹ́dàá ẹ̀. Tí mo ṣe wá báyìí mo fẹ́ wá fẹ́ ẹ níṣu lọ́kà ni kó o jẹ́ ìyá ọmọ mi. Ta ni ìyá ọmọ ẹ̀? Ta ló ní kí ní ìpàdé ọlọ́jà àti kìnìún kan? Mi understand kí ló wà láàrin mi àti ẹ̀ tó fẹ́ ta ló fẹ́ wá fẹ́? Ṣé wọ́n sọ fún ẹ pé mò ń sunkún ọkọ ni? Fọláṣadé. Mo mọ̀ pé mo ti ṣẹ̀. Ṣé mo sọ fún mi pé ò ní ìdán ọmọ ni? Ta ló sọ fún ẹ gan mo bímọ gan in the first place? Ṣé mo sọ fún ẹ pé mo bímọ ni? Afọláṣadé, èmi mọ̀ pé o bímọ. Nínú ìwádìí tí mo ṣe mo mọ̀ pé o bímọ. Èmi ò lọ́mọ kankan níbi kankan ò dẹ̀ lọ́mọ kankan lọ́dọ̀ mi. Ó sọ pé ò ní ìdán ọmọ. Èmi náà dẹ̀ gbọ́ ọmọ wa. Ṣé orí mi? Ṣé mo pè é àbí mo béèrè ẹ? Kí ló tó wá ní mi lára? Ta lójúwe ṣọ́ọ̀pù mi fún ẹ gan? Afọláṣadé, mo mọ̀ pé torí pé ò ń bínú ni. Mo mọ̀ pé ò ń bínú lọ́wọ́ ni. Mo wá láti wá bẹ́ẹ̀ ni. Jọ̀ọ́. Orí ọlá ọmọ tó wà láàrin mi àti. Ọmọ wo? Ta ló sọ fún ẹ pé mo bímọ? Fẹ́ gbọ́ ló lọ́mọ sí? Ṣé sọ fún ẹ pé mo ti bímọ ni? Ọmọ wo kò yé mi? Fọláṣadé, I know you are joking. Ṣé bó sọ fún mi lọ́jọ́ kìíní àná pé ò fẹ́ ọmọ náà? Níbo ló ti rí ọmọ? Afọláṣadé, Má fọwọ́ kan mi. mo mọ̀ pé ó ṣe ń bínú mi.
mo ti wá báyìí láti wá jẹ adé orí ẹ̀. Adé orí ta ni ta ló sọ fún ẹ pé ó mú ọkọ̀? Ní fún gbogbo àwọn tó ń wá gan mo ní mi ò rẹ́dí àti èmi ta ló ń wá dé orí. Kí tó ń dé bá mi sí ojú kí n kó ìkọjú mọ́ ọmọ mi lọ. Ọmọ tí mo dẹ̀ bí nìyí mo ti sọ fún wípé kò ní bàbá. Bàbá ẹ̀ ti kú tipẹ́. Níbo ló fọmọ sí ta ló ń bí ẹ léèrè? Má fọwọ́ kàn mí bọ̀bọ̀ yìí jàre. Ronú ọjọ́ tí èmi àti ẹ̀dá fi àyà lóyà tí a fi bí ọmọ yìí. Ronú ọjọ́ ìkúnlẹ̀. Ìwọ ọmọ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ronú pain tó pass through. Jọ mo ṣetán láti wá fẹ́. Fẹsà mi sọ fún ẹ pé mo ní ìjọ mọ gbọ́wọ́ kúrò lára mi. Mo ṣetán láti wá fẹ́ ní ṣùgbọ́n kàn jọ ṣàánú fún mi. Ṣàánú fún mi. Ṣọmọ tí mo kọ́ ṣù tí mo fi gbóyè ọmọ yẹn ṣọmọ tí mo kọ́ ṣù. Mo fi mí sílẹ̀ láti jọ ọdẹ lẹ́wọ̀n ṣọmọ tí mo ṣe jáde skul tí mo ṣe tọ́ ọmọ ẹni ṣọmọ orí yá tí mo jẹ́ rí.